tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájàbalẹ̀ nípa bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pàápàá jùlọ nípa tó bá ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀kọ̀ndó orílẹ̀-èdè Nàìjíríà náà la máa mú wá sójú mọ́ màwòrán yín ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí òun náà la ṣe bẹ́ẹ̀ tá tún mú wá sójú mọ́ màwòrán yín àtẹ̀tí ìgbẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ já wo kókó tí ń bẹ níròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ṣẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ owó orí tó ń di awuyewuye nílẹ̀ yìí ọ̀lẹ ló ń ṣe àwọn gómìnà ilẹ̀ Haúsá tó ń pariwo páwọn kò lè lágbára àti sanwó orí ọ̀hún Shinkafi ló sọ èyí di mímọ̀. àwọn agbésùmọ̀mí ti jí ọ̀kan pàtàkì nínú àwọn olóṣèlú gbé ní ìpínlẹ̀ Nasarawa báyìí. ní ìpínlẹ̀ Akwa Ibom ọwọ́ àwọn agbófinró ti tẹ arákùnrin kan èyí tó jí ọmọ 5 gbé ní ìpínlẹ̀ ọ̀hún. kọ́lọ́run kó máa ṣàánú wa lásìkò yìí ni ò lórí ọ̀rọ̀ ìjàmbá iná ní ọ̀tún àti tòsì níṣe ni ìjàmbá iná tó ṣẹyọ nínú ọjà ńlá Damaturu tí ń ṣe ìpínlẹ̀ Yobe tó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. àwọn agbésùmọ̀mí dú fìjìláńtẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rùn pa wọ́n sì jí ìyàwó wọn gbé wọ inú igbó ní ìpínlẹ̀ Sokoto. nínú ìròyìn ti ilẹ̀ òkèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 5 náà ti ṣe bẹ́ẹ̀ tán ti fi páńpẹ́ òfin gbé lórílẹ̀-èdè Libya báyìí lórí ẹ̀sùn ìgbógun olóró. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ṣẹ́rí lórí ọ̀rọ̀ owó orí tó ń di awuyewuye ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ọ̀dọ̀ àwọn àrẹwà tí ń ṣe ilẹ̀ Haúsá ọ̀lẹ ní ṣe àwọn gómìnà ilẹ̀ Haúsá tó ń pariwo káàkiri o Shinkafi ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ Patriot for Advancement of Peace and Social Development èèyàn Sani Shinkafi olùfi ìròyìn náà léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí tẹlifíṣàn yìí mọ̀ máwòrán Arise TV ní àsìkò tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ṣé ẹ̀rí tó bá jẹ́ ní kí àti tèmi nípa owó orí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbìyànjú láti gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin tí ó jẹ́ àbádòfin báyìí ó ní ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó ló jẹ́ ìgbésẹ̀ tó lámìlaka tó sì dáa ní títí tòun o onítẹ̀bá wá rí àwọn gómìnà ilẹ̀ Haúsá èyí tí wọ́n pariwo nípa àtúnṣe owó orí ọ̀hún ó ní ọ̀lẹ oníṣe àwọn gómìnà ọ̀hún ó nítorí pé bó ṣe wà báyìí níṣe ni ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó bá rí owó orí náà tó bá ń rí san ó ní yóò ní ìtẹ̀síwájú èyí tó lámìlaka ó ní ṣùgbọ́n látàrí wípé ìgbìyànjú àwọn gómìnà ilẹ̀ Haúsá àti àjọṣepọ̀ wọn pẹ̀lú ìjọba àpapọ̀ òun ló mẹ́ẹ̀ látàrí pé wọn kò ní akitiyan nípa bí wọ́n ṣe lè pa owó wọlé fún ìjọba àpapọ̀ òun ló sì wá fà á tí gbogbo wọn fi ń pariwo ẹnu káàkiri oníní tòun ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó ní ó jẹ́ ìgbésẹ̀ èyí tó lámìlaka tó ṣe dáa jù ó ní ṣùgbọ́n tí òun lò tó fa awuyewuye ọ̀hún ó ní pé níṣẹ́ ló yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ti ní ìtàkùrọ̀sọ ọ̀hún lábẹ́ aṣọ pẹ̀lú ìgbìmọ̀ àwọn alájọrò ìjọba àpapọ̀ ṣáájú kó tó polongo rẹ̀ káàkiri nínú ìtàn sì ti sọ di àbádòfin tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn yóò yẹ̀wò ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ èyí tó wà ní Àbújá ó ní ẹ jẹ́ ká fi ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ká sì fi ẹlẹ́sìnjẹ̀sìn ká yọ̀ǹda rẹ̀ náà sílẹ̀ ó ní ká gbájúmọ́ tó yẹ ká gbájúmọ́ tá a bá rí àwọn ènìyàn ní ilẹ̀ àríwá tí wọ́n ń tako ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé wọ́n jẹ́ ọ̀tá ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ni ó nítorí pé ìgbésẹ̀ náà nítọ̀dọ̀ ti tòun ó dáa púpọ̀ pẹ̀lú bí ó ṣe máa mú ìtẹ̀síwájú bá ètò ọrọ̀ ajé tí ó sì jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n lè mọ tán ṣe láti lè mójútó iṣẹ́ tó tọ́ àti èyí tó yẹ tẹ́ ẹ bá sì gbàgbé a ti mú ìròyìn náà wá fún aṣáájú nínú èyí tí àwọn àgbààgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ìpínlẹ̀ Kánò tí gbogbo wọn ti koro ju tó sì ti fi ohùn ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bí bàbá ò bá tún èrò rẹ̀ pa lórí ọ̀rọ̀ àtúnṣe owó orí yìí níṣe ni àwọn yóò yọ jìgálẹ́sẹ̀ rẹ̀ táwọn yóò sì kọ̀yìn sí bó bá di àkókò ètò ìdìbò tọdún 2027.
àwọn agbésùmọ̀mí ti jí ọ̀kan pàtàkì olóṣèlú kan gbé ní ìpínlẹ̀ Nasarawa báyìí. ẹni tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ìpínlẹ̀ Nasarawa tẹ́lẹ̀ rí ẹ̀yìn ọ̀nàrẹ́bù Joseph Haruna Kibu ó ní wọ́n ti jí gbé ní àsìkò tó ń lọ sí ìpínlẹ̀ Plateau tí ń ṣe olúùlú ìpínlẹ̀ náà Jọ́ọ̀sì. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ níṣe ni wọ́n ṣekú pa ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ọlọ́pàá tó ń dáàbò bo ọmọlé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ náà rí ní àkókò tí wọ́n dé agbègbè tán pè ní Ninku ní ìjọba ìbílẹ̀ Akwanga sí Gwantu tí ń ṣe ìjọba ìbílẹ̀ Zanga ní ìpínlẹ̀ Kaduna. àárín méjèèjì yìí ó náà ní àwọn agbésùmọ̀mí náà ti ṣe ìkọlù sí ọmọlẹ́gbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ọ̀hún lásìkò tí ẹni tó jẹ́ ọlọ́pàá èyí tí tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ tó ń gbìyànjú láti dáàbò bò ó ní wọ́n bá fi ọta àbádáhùn lóhùn tó sì ṣe bẹ́ẹ̀ tó gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀dà kó tó di wípé wọ́n wá gbé ọmọlẹ́gbìmọ̀ asòfin náà tẹ́lẹ̀ rí Haruna náà wọ̀ sí inú igbó àìmọ̀ títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ báyìí. ní ìpínlẹ̀ Akwa Ibom ọwọ́ àwọn agbófinró ti tẹ arákùnrin kan èyí tó jí ọmọdé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé ní ìpínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí orúkọ arákùnrin náà bí ó ṣe ti jáde nínú àtẹ̀jáde èyí tí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom Joseph Eribo èyí tó fi léde síta ó sọ di mímọ̀ pé ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Promise Boniface ó ní ọwọ́ bá ní agbègbè Obio tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ibiono ní ìpínlẹ̀ Akwa Ibom tí ń ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún tí ń ṣe Uyo ní ọwọ́ ti bà á lásìkò tó ń gbìyànjú láti kó àwọn ọmọdé náà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ láti kó wọn ta lọ. gẹ́gẹ́ bí àlàyé tí ó ṣe nígbà tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ní ẹ wò ó àkọ́kọ́ já ìwé mi rè yìí òun ò ṣe bẹ́ẹ̀ rí ló jẹ́ kó bò ń lọ́wọ́ ó ní òun ò mọ̀ nípa irú wàkiwà yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe korò ojú sí ìgbé ayé tí òun gbé yìí tó sì jẹ́ wípé jíjẹ àti mímu òun ni ó dí gágá fún òun ló jẹ́ kóun náà gbìyànjú pé jẹ́ ń ṣe táwọn ènìyàn míì ṣe bóyá ọ̀nà mi lè jẹ lọ lápá bẹ̀ ó ní kí ṣe pé òun máa ṣe ìwà kì í ṣe pé ó máa wu ìwà tí òun wù yìí o kó tó di wípé ó yí òun lọ́wọ́ yamayama báyìí nígbà tán bí léèrè bí ó ṣe gbé ìgbésẹ̀ ọ̀hún gan ó ní àwọn ọmọdé márààrún ọ̀hún ó ní wọ́n sá fún òjò lásìkò tí òjò náà tó ń rọ̀ ní òpópónà tó ń sì gbé ọ̀kadà láti fi gbé àwọn ọmọ òun lọ sí iwájú kó tó di pé òun jí wọn gbé lọ sí ibi tí wọn kò mọ̀. nínú àlàyé ó ní nígbà tí àṣírí òun tú ó ní àwọn ènìyàn náà kẹ́fì pé bó ní àwọn ọmọ márùn-ún sì jẹ́ tóun ò sì ráwọn ènìyàn tóun lè ta àwọn ọmọ òun fún àbí tóun lè fi wọ́n ṣe ó ní fún ìdí èyí ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣàforíjì fún mi nítorí pé òun ò mọ̀ iṣẹ́ èṣù àti ebi ọ̀pàgbà tó fi ń fọwọ́ mẹ́kẹ́ òun náà ló sùn débi iṣẹ́ tí òun jẹ́ yìí nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró ìpínlẹ̀ Akwa Ibom Joseph náà Eribo ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ nínú àlàyé rẹ̀ ibẹ̀ ló ti sọ di mọ̀ pé ọ̀kadà tó lò láti fi jí àwọn ọmọ náà gbé ní ibẹ̀ ní àkàtà àwọn àti ohun tó ní ọ̀kadà táwọn yóò sì fi ojú rẹ̀ wíná òfin láìpẹ́ yìí. ṣe ni kọ́lọ́run kó máa ṣàánú ẹni báyìí pẹ̀lú bí ìjàmbá iná bó ṣe ń ṣọṣẹ́ lọ́tún àti lósì ní àsìkò yìí. ìjàmbá iná tó tún wáyé ní ọjà ńlá Damaturu tí ń ṣe ìpínlẹ̀ Yobe ó ní ó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye ló ti bàjẹ́ báyìí ní ọjà ńlá kan tí wọ́n pè ní Bayantasha tí ń ṣe ìpínlẹ̀ Yobe ó ní ìjàmbá náà tó ti ṣẹyọ mọ́júmọ́ èní tí ń ṣe ọjọ́ kẹta nínú àlàyé tí ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ panápaná ìpínlẹ̀ Yobe ọ̀hún Adamu Yaro tó ṣe ní àlàyé ó ní àwọn gba ìpè náà ní nǹkan bí dédé agogo 12 òru kọjá wípé ọjà ńlá náà ó ní ó ti gbiná jẹ báyìí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ dúkìá ó ní ó ti jóná ṣáájú kí àwọn panápaná náà kan tó dé ibẹ̀ ó ní akitiyan àwọn panápaná ọ̀hún ó ní kò jẹ́ kí ìjàmbá iná náà kó ju bí ó ti yẹ àti bó ṣe tọ́ ọ̀hún lọ ó ní àwọn wá rọ gbogbo àwọn ènìyàn pé kí wọ́n gbìyànjú káyà ikọ̀ ojú ni alákànfin sọrí torí pé tó ṣokùnfà iná náà àwọn kò tí ì lè sọ títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ.
tẹ́ ẹ̀ bá sì gbàgbé amúròyìn kan wá fún alánà òde yìí nínú ètí ìjàmbá iná tó ti ṣe bẹ́ẹ̀ tó bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti ọjà olówó iyebíye tó bàjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lólùlù ìpínlẹ̀ ọ̀hún tí ń ṣe Ìbàdàn ní ọjà tó pè ní gáràjì Mọ́níyà ibẹ̀ ní ìjàmbá náà ló ti ṣẹlẹ̀ lánàá òde yìí nínú ìmíì tó tún ṣẹlẹ̀ lólùlù ilẹ̀ yìí tí ń ṣe Àbújá pẹ̀lú bí iná náà bí ó ti ń ṣe ń ṣọṣẹ́ ní gbogbo ìgbà fún ìdí èyí ikọ̀ akọ̀ròyìn àrólé bàbá 1010 TV2 wọ́n wá ń pe gbogbo wa wípé ẹja ya ikọ̀ ojú ni alákànfin sọrí lásìkò tá a wà nínú ọ̀gbẹlẹ̀ yìí pẹ̀lú bó ṣe jẹ́ wípé bí ìjàmbá iná bá ti lè ra sẹ́kéré báyìí níṣẹ́ ni iná náà máa ń sọ ìjíjó tí máa ń sọ dòrin káyà kojú lálákànfin sọrí láṣẹ lọ́wọ́ Elédùmarè dúkìá wa àtẹ̀mí wa kò ní bá ìjàmbá iná lọ. àwọn agbésùmọ̀mí ṣe bẹ́ẹ̀ dú fìjìláńtì 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rùn pa wọ́n sì jí ìyàwó wọn gbé wọnú igbó ní ìpínlẹ̀ Sokoto ní agbègbè Sabonbirni tí ń ṣe ìpínlẹ̀ Sokoto ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí àwọn ènìyàn náà tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n fi léde gẹ́gẹ́ bí arákùnrin kan tọ́rọ̀ náà sojú rẹ̀ tó pe orúkọ rẹ̀ ní Bello Dantudu ó ní ó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún pé àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya wọ agbègbè ọ̀hún lọ́jọ́ àìkú tí ń ṣe Sunday nírètí wọ́n ti ṣe ìkọlù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n bà dúkìá wọ́n dáná sun ilé wọ́n sì mú àwọn fìjìláńtì tí wọ́n mọ̀ ní èèkàn fìjìláńtì nínú ìlú náà 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì dùn wọ́n lọ́rùn ẹnìkan ó ní 10 nínú wọn ó ní wọ́n mú ṣùgbọ́n ẹnìkan ló ṣe bẹ́ẹ̀ tí ó sì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí nígbà tí àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn tí wọ́n pa àwọn ènìyàn yìí tán náà tún kó àwọn ìyàwó wọn náà kó wọn wọ inú igbó àìmọ̀ lọ báyìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Sabonbirni ọ̀hún yún Àyùbá Àmísù ó ní olúlu ilẹ̀ yìí ti ṣe Àbújá lòún wà tóun ti gba ìpè wípé wọ́n ti ṣe ìkọlù sí àwọn ènìyàn òun kó tó di bóun pa gbogbo tóun ṣe tì ní olúlu Àbújá òun tóun sì wá sí ilé ọwọ́ ara wẹ́ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Sokoto àti ti ìjọba àpapọ̀ pé gúlégúlé àwọn agbésùmọ̀mí ní ilẹ̀ náà ó ti ń di lemọ́lemọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ síjú àánú wá kẹ́ ẹ pèsè ètò ààbò èyí tó péye fún ẹ̀mí àti dúkìá wa. ní inú ìròyìn ti ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè Libya ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti fi páńpẹ́ òfin gbé báyìí lórí ẹ̀sùn pé wọ́n gbé egbògi olóró ní orílẹ̀‐èdè Libya ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ tó ń rí sí lílọ àti bíbọ̀ àwọn ààrẹ lórílẹ̀‐èdè Libya tó ń fi ìròyìn náà léde wọn ní ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà 5 nínú ìta ti rí obìnrin 4 àti ọkùnrin kan ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tí wọ́n kẹ́fẹ́ pé wọ́n gbé egbògi olóró tá a mọ̀ sí kokéènì tí wọ́n gbé sí ara kó tó di pé àṣírí wọn ó tú ní olúùlú ilẹ̀ Libya ọ̀hún ó náà ní ọwọ́ ti bà wọ́n tán sì rí i dájú wípé egbògi olóró ń bẹ ní ọwọ́ àwọn ènìyàn 5 tó jẹ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà náà ikọ̀ àjọ tó ń rí sí wíwọlé àti jíjáde àwọn àrè náà wọ́n ní àwọn tí ń gbé ìgbésẹ̀ o lórí bí àwọn yóò ṣe fi ojú àwọn ènìyàn náà winá òfin lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n gbé egbògi olóró ní orílẹ̀-èdè Libya. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tó kà sí ti gbẹ̀yìn náà ní àyànfẹ́ Elédùmarè ṣáájú ká tó máa lọ ẹgbẹ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. aṣọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ olórí fún àjọ tí wọ́n pè ní Patriots for Advancement of Peace and Social Development Sani Shinkafi ló ti bu ẹnu àtẹ́lu àwọn gómìnà ní ilẹ̀ Haúsá tí wọ́n pariwo pé ká má ṣe gba àbádòfin ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa àtúnṣe ọ̀rọ̀ owó orí tó pè wọ́n ní ọ̀lẹ lásánlásán. àmúwá fún wọn pé àwọn agbésùmọ̀mí ti jí ọ̀kan pàtàkì nínú olóṣèlú gbé ní ìpínlẹ̀ Nasarawa. bákan náà la sọ di mímọ̀ pé ní ìpínlẹ̀ Akwa Ibom ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ náà ti tẹ arákùnrin kan èyí tó jí ọmọ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé tó sì ń jẹ́wọ́ wípé òun kò mọ̀ọ́mọ̀. àsọdìmọ̀ pé ìjàmbá iná ló ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ní Damaturu tí ń ṣe ìpínlẹ̀ Yobe. bákan náà la mú wá fún wa pé àwọn agbésùmọ̀mí dú fìjìláńtì 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rùn pa wọ́n sì jí ìyàwó wọn gbé wọ inú igbó lọ ní ìpínlẹ̀ Sokoto. ní ti ìròyìn ilẹ̀ òkèèrè àmọ́ wá wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bọ́
ni wọ́n ti fi páńpẹ́ òfin mú ní orílẹ̀-èdè Libya báyìí látàrí pé wọ́n gbé egbògi olóró wọ orílẹ̀-èdè ọ̀hún. Ǹjẹ́ títí di ìgbà tàtún padà máa fún yín ní ìròyìn míì, ẹ má gbàgbé láti bá wa subscribe tẹ́ ẹ báyìí ti ṣe tẹ́lẹ̀, tẹ́ ẹ bá sì ti ṣe ẹ má gbàgbé láti fi sí notification kẹ́ ẹ lè máa rí ajá àbálẹ̀ ìròyìn wa bí ó bá ti ṣe ń dé sójú mọ́ màwòrán àti tí ìgbọ̀yìn. Títí di ìgbà náà mo kí wa pé a kú àtàárọ̀ o.